Fídíò yìí ló máa jẹ́ first and the last video tí mo máa ṣe lórí ọ̀rọ̀ yìí. For those of you coming to my DM, some of my families and friends, tẹ́ ń sọ wípé kí ni mo ti rí lára Alhaja Liz Anjorin tí mo fi máa celebrate wọn. Bóyá ní lọ́pọ̀ ìgbà mostly ìgbà birthday wọn àbí tán bá ṣe nǹkan oríire kan tí mo máa celebrate wọn. Èmi bóníre yọ̀ ni kíre tèmi lè tèmi lọ́wọ́. Àwọn tó ti ga nínú ayé mi ò gbàdúrà kan jábọ́. Torí ẹ̀. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ti jáde wá sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin tí gbogbo èèyàn tún pè ní Yèyé Mẹ́ṣọ́. Ó ní wípé àwọn èèyàn ti ń béèrè question lọ́wọ́ òun wípé kí ló ṣẹlẹ̀ tí òun fi ń sọ̀pọ̀tù arábìnrin yìí. Ẹ̀yin èèyàn wa, arábìnrin ti sọ nǹkan tí ó ṣẹlẹ̀ gangan. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó ṣẹlẹ̀. Torí èmi náà fẹ́ ga. Ẹni tó dẹ̀ ga mi ò gbàdúrà kó jábọ́. Àwọn tó dẹ̀ wà ń sàlẹ̀ náà à ń gbàdúrà kó ló ń gbé wọn sókè. Ṣé rí Alhaja Liz Anjorin, ó jẹ́yàn kan tí mo really tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Number 1, she's very beautiful. Number 2, she's very hardworking. Very, very hardworking. Pẹ̀lú bó ṣe jẹ́ ọmọ àtàpátá dìde, pẹ̀lú bó ṣe jẹ́ ọmọ kò lénìyàn tó, ó prove fún wa pé kò dìgbà tí the canary kó máa jump from one bed to the other kò tó jẹ́yàn nínú ayé. Kò dìgbà tí irú wa ògiri wa máa deposit àtọ̀ sí ara ẹ kò tó jẹ́yàn nínú ayé. Ó jẹ́ ká mọ̀ wípé tó bá ní vision, tó ní mission, tó aspire, tó determine pé tá bá ṣiṣẹ́ a máa lówó. Mo ń kọ́ nǹkan kan yẹn lára Alhaja Liz Anjorin. She is very hardworking. Lọ́sàn-án, láàárọ̀, lálẹ́. Pẹ̀lú bó ṣe jọ́ máa tẹrọ̀fọ̀ dìde, tó jọ́ máa tàpátá dìde. Still, ó determine pé iṣẹ́ yìí àjọba wọn ṣe ni, àdèjọ máa fi lówó ni. Pẹ̀lú látìlẹ́yìn Ọlọ́run dẹ̀ gbà fún wọn. Ẹ jẹ́ ká tún wò ó pẹ̀lú bó ṣe lówó wọn tó, bó ṣe jẹ́ nǹkan nínú ayé, bó ṣe ga tó. Ó gbìyànjú, ó tiraka, ó decide pé mo fẹ́ wà lọ́ndà ọkùnrin kan. Mi ò fẹ́ dàbí ṣíbí ànùmádàrò. Ẹni mo fẹ́ lólùbáwí. Bọ́lọ́run ṣe kẹ́ wọn tó nínú ayé. Ó yẹ kí wọ́n sọ wípé gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ mi. Gbogbo nǹkan mo lè ṣe fúnra mi. Kò sí nǹkan tí mo fẹ́ fọkùnrin ṣe nínú ayé mi. Ṣùgbọ́n ó wò pé mo fẹ́ wà lọ́ndà ọkùnrin kan. Mo fẹ́ kó máa fi ẹnìkan pè mí. Wọ́n dẹ̀ rẹ ara wọn sílẹ̀. Wọ́n rẹ ara wọn sílẹ̀. Wọ́n rẹ ara wọn sílẹ̀ fún ọkọ wọn. She is very respectful. Látọjọ́ tí mo ti mọ̀ wọ́n tó ti ń ṣe fídíò, wọn pe ọkọ wọn lórúkọ rí. Náà máa ń lò fún. That alone ó jẹ́ kí n nífẹ̀ẹ́ wọn gidi. Mo fẹ́ràn wọn gidi. Torí pé wọ́n respect ọkọ wọn. Wọ́n bọ̀wọ̀ fún ọkọ wọn gidi. Pẹ̀lú bó ṣe lówó tó, bó ṣe ga nínú ayé tó. Tí ẹ ṣàánú wọn. Ẹni tí ò ní ìyá, tí ò ní bàbá, ọmọ òrukàn, kò ní níwájú, kò ní lẹ́yìn. Ẹ kógun tì wọ́n. Tó bá jẹ́ pé wọ́n ní ìyá, ìyá wọn á máa ti jáde síta, àwọn náà máa ti pariwo síta. Tó bá jẹ́ pé wọ́n ní bàbá, tó ní ẹbí, tó ní ará, eléyìí tó ní yẹn, eléyìí tó tún ní tó jẹ́ láàrin tó ní ló ń ṣòṣì bẹ ẹran aṣẹ́wó. Wọn ò ní ẹnu kankan. Ara ìjà lẹ́yìn wà. Nǹkan tó bá ní náà ló máa fi gba rẹ̀ sílẹ̀. Ẹni wọ́n ń rojọ́, ẹni wọ́n ń ṣépè, nǹkan tó bá ní náà la fi gba rẹ̀ sílẹ̀. Kò sẹ́ni tó fẹ́ gbèjà wọn. Wọn ò ní bàbá tó fẹ́ gbèjà wọn. Wọn ò ní ìyá tó fẹ́ gbèjà wọn. Wọn ò ní ẹbí, wọn ò ní àbúrò, wọn ò ní ará tó fẹ́ gbèjà wọn. Ó dẹ̀ wò pé tóun ò bá ní èèyàn, òun lọ́lọ́run, òun dẹ̀ tún níra òun. Ẹ ló pọ̀ jù. Alhaja Liz Anjorin dẹ̀kẹ̀rẹ̀, ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó wà truthful and she is honest with herself. She is very consistent. Tẹ́ ẹ bá béèrè, tẹ́ bá jí láàárọ̀ pé báyìí, the same thing tó bá sọ láàárọ̀, tó bá ṣe show láàárọ̀, the same thing tó bá sọ láàárọ̀, ló máa sọ lọ́sàn-án, ló máa sọ lálẹ́. Statements wọn yí padà. Psychologically, ẹni tó bá rí psychology in school, á mọ̀ wípé ẹni yìí alágbẹ̀dẹ tó ń nu lójú kan, ó ní nǹkan tó fẹ́ mú jáde. She is consistent with what she's saying. Kò parọ́.
statement ẹ̀, ohun ẹ̀, ọ̀rọ̀ ẹ̀ kò dẹ̀ yí padà. So for those of you coming to my DM pé kí ni mo rí lára ẹ̀, àbí some of my families and friends coming to me pé kí ni mo rí lára ẹ̀, àwọn nǹkan tí mo rí lára wọn ni mo ti sọ fún yín yẹn. Number 1, she's beautiful. Number 2, she's hardworking. She knows what she's doing. Ọlọ́run dẹ̀ gbà fún. Ọmọ ṣiṣẹ́ ni, ó ń ṣiṣẹ́, Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà ẹ̀. Number 3, ó bẹ̀wọ̀ fún ọkọ ẹ̀. She respects her husband a lot. And Ọlọ́run dẹ̀ sọ wípé adé orí wa bí Ọlọ́run wa kékeré ni. For that, pẹ̀lú bó ṣe ga nínú ayé tó, pẹ̀lú bó ṣe jẹ́ ènìyàn nínú ayé tó, ó choose láti wà lọ́ndà ọkùnrin kan. And tẹ́ bá ní àwọn ó ń ṣépè, ó ń ṣe gbá, ó ń ṣàwọ̀, ṣó gbé ẹ ṣépè rè, ṣó gbé mi ṣépè rè. And mi ò lè inherit people's enemy, kò kàn mí. Ìjà wọn àti colleague wọn kò kàn mí. I'm less concerned. Personality wọn lèmi like, lèmi ṣe ń celebrate wọn. And kò sí anybody. I'm an adult. Mo mọ nǹkan tí mo fẹ́, mo dẹ̀ mọ nǹkan tí mo ìlú gangan ni tó bá kọjú sí ẹnìkan ló ìkẹyìn sẹ́lòmí. Nǹkan tó rí lára ẹnìkan èmi lè má rí. Ojú tí wọ́n lè fi wò, èmi lè má fi wò. Ṣé kí n shock yín? Most times tó bá ń ṣe show nígbà mi, mo lè má wò because mo mọ̀ wípé nǹkan tó ti sọ láàárọ̀ náà máa sọ lọ́sàn kì í parọ́. So wọ́n pé kí n fẹ́ wò, màá tún wò bí a ti ọ̀rọ̀ mi, màá tún wò lọ́jọ́ mi. Because mo mọ̀ pé she is consistent, ó dẹ̀ òótọ́ ló gbé dání. But torí pé ẹ̀yin kan 80 sentiments lè máa fi ń gbọ́rọ̀ òun. So for those of you coming to my DM, mo ṣe ń ṣe fídíò yìí. For those of you coming to my DM to ask me questions nípa ọ̀rọ̀ yìí, mẹ́sọ̀ kí ni mo rí lára wọn. Àwọn nǹkan tí mo rí lára wọn ni mo ti sọ fún yín yẹn. Òun ni mo ti itemize fún yín yẹn. I can't inherit people's enemy. I don't gang fight. Ẹni tí ò ṣẹ̀ mí, mi ò lè bú. Ẹni tí ò rò mí, mi ò lè sọ̀rọ̀ sí. Àwọn lọ́jọ́ mọ nǹkan tó jọ ń fà. And when you stay on your lane, Liz Anjorin dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé she minds her business. When you stay on your lane, tẹ́ ẹ lọ bá wọn, kò lè wá bá ẹ láíláí, kì í kọ́kọ́ lọ fún yàn. Tẹ́ bá dẹ̀ jó sórí ọwọ́ yín, you will not die. Ẹ ní kú. Stay on your lane. I've learned to stay on my lane. I don't inherit people's enemy. I don't gang fight. Because mo mọ̀ wípé ẹni tó ń gang fight, ó lè jó lórí ẹ lọ́la. Ẹni tẹ́ lọ ń dìmọ̀, ó lè jẹ́ òǹgọ́ lọ́lọ́run máa ní kó ṣe ẹ lórí lọ́la. So ẹ lè rí mi kí n lọ sórí page Àǹtí Ìyábọ̀ kí n lọ máa kọ nǹkan orí burúkú síbẹ̀. Tí n bá lọ sórí page Àǹtí Ìyábọ̀ Òjó, tí n bá lọ kọ pé kíní kan sí, tó bá gbé mi ṣépè tọmọtọmọ, n tójú wá lójú rí. N tójú wá òun lójú rí. So kò kàn mí. Tí n bá rí Àǹtí Ìyábọ̀ lénìí, I will greet her and celebrate her. So tí n bá dé rí Alájà Liz Anjorin lénìí, I will still celebrate her because I love her so much. I love her personality. I love her personality. Am I clear? Am I communicating? Ṣó ti yé yín? Ire o.